Dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì tí ẹ̀ ń tẹ́tí sí, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkànnì Jígí Alára tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ti ń ròyìn bí àkọlé ìtàn níbi tí gbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, níbi tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà ní gbólóhùn ọ̀rọ̀ tó bá jáde láti ẹnu wa. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní di, inú ò ní tàn wọ̀nyí, àgàrà kò ní dá yín. Ẹ ṣé ẹ kú gbogbo ẹ kú àdúrótì wa. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Mo balẹ̀ gàjà sí ìlú Àbújá ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun, ìyẹn ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2026 ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kéde ìyípadà pàjáwìrì nínú ìjọba rẹ̀ láti túbọ̀ jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè gòkè sí. Ààrẹ ti yọ Wálé Ẹ̀dùn kúrò ní ipò gẹ́gẹ́ bí alákòóso ètò ìṣúná àti alákòóso alámòjútó ètò ọrọ̀ ajé. Èyí ṣẹlẹ̀ ní kété lẹ́yìn tí Wálé Ẹ̀dùn ṣayẹyẹ ọjọ́ ìbí 70 ọdún rẹ̀ ní ọjọ́ Ajé tí ó kọjá. Ààrẹ ti gbé Táíwò Oyèdélé ga láti ipò alákòóso ìpínlẹ̀ fún ètò ìṣúná tẹ́lẹ̀ lọ sí ipò gẹ́gẹ́ bí alákòóso ètò ìṣúná àti alákòóso àmójútó ètò ọrọ̀ ajé tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ṣe eléyìí nítorí pé ìlera Wálé Ẹ̀dùn kò dánmọ́rán mọ́. Ọ̀pọ̀ ìgbà ni ó ti ń ṣe òjòjò. A rí ní ọdún 2025 tó ń parí lọ, bó ṣe parí, bàbá òun ó ṣe àìsàn èyí tí ó mú kí ó lọ sí òkè òkun. Ìdí nìyí tí ààrẹ fi ní ó nílò láti ṣe ìtọ́jú ara rẹ̀, pé kí ó lọ tọ́jú ara rẹ̀. Àwọn alákòóso yòókù nínú ìjọba inú wọn kò dùn sí Wálé Ẹ̀dùn. Wọ́n ní wípé Wálé Ẹ̀dùn máa ń lọ́ra láti tú owó sílẹ̀ fún àwọn iṣẹ́ ìjọba mìíràn. Èyí sì mú kí iṣẹ́ máa ń dá dúró ní ibikíbi, àti wípé wọ́n ní òun àti ààrẹ kò fohùn ṣọ̀kan lórí iye owó tó ń wọlé fún ìjọba, àti wípé ààrẹ fẹ́ kí ẹni tuntun gbé ọgbọ́n tuntun wọlé láti mú kí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yára gbilẹ̀ sí i. Bákan náà ni ààrẹ yọ Ahmed Musa Dangoa kúrò ní ipò alákòóso fún ètò ilé àti ìdàgbàsókè ìlú. Ó sì yan dókítà Mustapha Rabba Dama láti rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso tuntun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀, Sẹ́nitọ̀ George Akume sọ wípé ààrẹ lo agbára rẹ̀ lábẹ́ abala 147 àti 148 ti òfin orílẹ̀-èdè láti rí i pé àṣìṣe kankan kò wáyé nínú ìṣèjọba rẹ̀, àti láti rí i pé ó mú ìlérí Renew Hope rẹ̀ ṣẹ kí ó lè jẹ́ òtítọ́ nípa títún ètò ọrọ̀ ajé ṣe ní kíákíá. Ààrẹ ń gbìyànjú wípé kí ètò ọrọ̀ ajé kí ó gbilẹ̀ sí i, kí gbogbo nǹkan kó rọrùn fún ìgbádùn àti ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyí tí ààrẹ ṣe ń sa gbogbo ipá láti ṣe àwọn àtúnṣe tí ó tọ́ àti tí ó yẹ sí àwọn ipò kọ̀ọ̀kan tí ó lérò pé ó lè fa kùdìẹ̀kudiẹ. Kí ni èrò yín sí ìgbésẹ̀ ààrẹ yìí? Ẹ jẹ́ kí a mọ̀ yín ní abala àríwísí wa. Ẹ má gbàgbé láti tẹ agogo ìrántí kí ó lè máa rán yín létí nígbàkúgbà tí ìròyìn bá wọlé, àti wípé ẹ pín ìròyìn yìí, ẹ fẹ́ràn rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín fún ojú tí ẹ fi ń wò wá àti owó tí ẹ fi ń ra dátà, kò ní wọ́n yín. A dúpẹ́ gidigidi. A lù yín lọ́gọ ẹnu. Ẹ ṣé ẹ kú àdúrótì wa. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Jígí Alára, ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́.
ètò tó máa ní lọ́lẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.